adúgbò fọlùwọ́ bá wa ọlọ́nkọ́ mẹ́sà bá wa ṣe àlékún kí a ti gẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn ará ilé Ànábì àtàwọn sọ̀hábì Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni bá ń tẹ̀lé súnà Ànábì náà tí ó fi dijọ́ gbé ní al-qiyamah. Olùwàmẹ́sà ká ẹni kọ̀ọ̀kan wa náà nínú àwọn olóríire ẹ̀dá bẹ́ẹ̀ àmín. Mo wá kí bẹ̀rẹ̀ látòrí àwọn àlùfáà wa tí wọ́n wà níjókòó. Mo fi kíkí wọn náà, mo fi kí gbogbo àwọn tí ń ṣagbátẹrù ìjókòó wá sí olùwàkọ́mọ́sà sẹ́yìn kọ̀ọ̀kan lẹ́sìn dáadáa. Gbogbo ẹni ọwá lọ́nà tó dín àtàwọn agbàlejò àgbà mọ̀pá àwọn ẹnjìníà ní agbàlejò àgbà ń bàdàn àwọn ẹnjìníà Nasir ọlọ́run ní ìlú yín ládàá o, ọlọ́run ní ìlú gbogbo wa náà ládàá o. Mo wá kí gbogbo àwa tí wọ́n ń ké sí gẹ́gẹ́ báwọn tí a máa ti wí tí à ń forúkọ ọlọ́run orúkọ ẹ wá gbọ́rọ̀ ọlọ́run pè yín tẹ́yìn náà ṣe ń dáhùn ọlọ́run lẹ dá lóhùn o, ọlọ́run wọn máa dẹ́yìn náà lóhùn gbogbo bàtẹ́ bá ń ké pè yín. Eléyìí táwọn tí a máa wá wí ọlọ́run kojú òṣìṣẹ́ bẹ́ẹ̀ lára wa ẹ̀rí ká gbọ́ nǹkan kò tó bí ká lò ó. Ọ̀rọ̀ àwọn sọ̀hábì Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun la fẹ́ bára wa sọ lónìí ọlọ́nkọ́ mọ́sá sẹ́wọ̀n àtẹni tí ó wí àtàwọn tá a gbọ́ ọlọ́jà sórí rẹ̀ ń bẹ̀. ká jọ àwọn sọ̀hábì Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹgbẹ́ lọ́nà wo ìdáhùn fi yàtọ̀ sí àwa ọ̀pọ̀ àmẹ́lẹ́ yìí tí ọba ń tà ń wí mu látàrí pé ká má jẹ́ pé òkúru akẹ́gbọ́ wá sí kánrin kò sí lílò torí báwọn tí a máa ti wí mo fẹ́ kàn mọ́ sí ọ̀rọ̀ ńláńlá ni pé tani ń jó súnà òun lẹni tó mà ti ń lò ó kìí ṣe pé ẹnu lèèyàn fi jẹ́ ahlu súnà kí wàá là fi jẹ́ ahlu sunnati wal jamaa òun ní bá a bá sọ̀rọ̀ kí wọ́n rí súnà Ànábì bẹ́ẹ̀ bá a bá lò òde tí súnà Ànábì ọba amúnika lọ kọ́dà bá a bá ń sòwò kọ́dà bá a bá ń ṣiṣẹ́ kí sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́mọ àníbi ìgbésẹ̀ wa kọlọ́nkọ́mọ sàṣẹ bẹ́ẹ̀ fi ní àtẹ̀yìn náà o. Fadailu sahaba ipò ọlá tí ń bẹ fáwọn sọ̀hábì Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun là kò rí lecture oṣù yìí. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ńtọ́nà fi ṣàánú èmi àtẹ̀yìn àti gbogbo àgbáńlá ayé. Inú ètò Ọlọ́run ọba tẹ́nìkan ò lè bí pé o ṣe tó bẹ́ẹ̀. Àwọn kan gbáyé ká Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó dé àwọn kan là ń gbé lẹ́yìn tí ọ̀sán Ànábì mẹ́yìn sallallahu alaihi wasallam. Àwọn kan ó gbé bọ́lọ́wọ́n bá ti ṣetán tí ó kásẹ̀ ayé ńlẹ̀ lẹ́yìn táwa yìí náà bá sí mbẹ̀ mọ́. Kìí wá sí bí ẹsẹ̀ ẹ̀yẹ iléèbó kìí ṣe coincidence wípé ọkàn wá bẹ́ẹ̀ náà ni wípé Ànábì wa ń bẹ láyé Abubakar wa ń bẹ pẹ̀lú ẹ̀.
ọlọ́wọ́ á ní kí ọjọ́ eré Umaru àtànábì ọmọ jìnnà síra wọn. Usmanu náà bá nábì jẹ́ ìlú lọ ó ní tóbi ìlú lọ pọ̀ ntí ń jẹ́ as-sahaba nù o ìyẹn ní báwọn tí wọ́n bá nábì ló gbà sallallahu alaihi wasallam. bọ́ba yìí pé ẹnìkọ̀ọ̀kan ní túùsì ẹ̀ ní pé kí wọ́n bí èmi náà lójú ayé ànábì èrò pé yọ sẹkẹ nìkan nù àwa tá a jókòó yàtọ̀ àwọn tí ó tún máa gbọ́ wa bẹ́ẹ̀ ti wí lẹ́ẹ̀kan bí abáláǹfààní ká múru choice bẹ́ẹ̀ pé níbo ni wọ́n fẹ́ wáyé ọwọ́ alẹ́yìn anabi ní àbóṣojú anabi sallallahu alaihi wasallam ẹnì kọ̀ọ̀kan wa náà ni ó wù bẹ́ẹ̀ kpọ́nọ̀ wá yan àwọn wọ̀nyí ìpẹ́yìn ni ẹ gbé ayé ẹ gbé lù pẹ̀lú anabiwa Muhammad sallallahu alaihi wasallam wàláì kìí ṣe kpọ́nọ̀ ọkàn rí bẹ́ẹ̀ ètò ọlọ́run ni. òun náà fi gbọ́dọ̀ mọ̀ pé àṣewọ́n láyé bá anabi bá láyé lọ́kàn wa àṣewọ́n nípò bá anabi bá nípò ní ọkàn wa torí pé má gbàgbé ntí mo wí pé kọ̀ọ̀kan rí bẹ́ẹ̀ o yà ebi hàn kan Abubakar kan bá anabi láyé náà ebi wọn àti wọn mọ èmi náà ẹlòmíì lè pé èmi náà lè wà mbẹ o lè wà mbẹ nígbà tí o ti ṣe mú ètò Ọlọ́run. bàbá wa mọ eléyìí ká mọ ipò àwọn sọ̀hábì anabuwa Muhammad sallallahu alaihi wasallam ewu tí ń bẹ́ẹ̀ ni pé ó dé yẹn lè wá kọlu Ọlọ́run ó lè kọlu anabi sallallahu alaihi wasallam látàrí àìmọ̀ẹ́kò tó yẹ kó fi sọ̀hábì anabi sallallahu alaihi wasallam òun ni a tún fi kí àwọn elétò tí wọ́n ronú ru tọ́pìkì ńláńlá báyìí kódà nírú tọ́pìkì tí àyíṣà bá jókòó wá sí rẹ̀ wípé ipò àwọn sọ̀hábí ipò àwọn sọ̀hábí ó sì ṣe pàtàkì gẹ́gẹ́ bí wọ́n bá àsìkò tọ́lọ̀ ń bá gbà wá láyé tá a mẹ́nuba díẹ̀ ń bẹ lónìí pé nínú ẹ̀sìn òun lọ wà ká mọ̀ pé bó ti yẹ ká ṣe pẹ̀lú àwọn sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam irú kò báyìí lọ yẹ káwọn sọ̀hábí ànábì wà lọ́kàn wa lọ́rọ̀ wa nísinsìnyí wa. sọ̀hábàtú nàbí sallallahu alaihi wasallam àkọ́kọ́ bí a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun ni man humu sọ̀hábà tí a ti ní sọ̀hábí ànábì sallallahu alaihi wasallam torí chairman ẹ má bínú nígbà tẹ́mi wà ń kéke nílọrin ẹ̀gbọ́n mi ké gbogbo bàbá kọ́dà bá ń lọ lé kéwú náà wọ́n mọ bẹ́yìn ibi Nàìjíríà ọ̀fẹ́ gbórin àfẹnẹ́ ọlọ́ba sànú kọ́dà bọ́ lọ mọ́sálásí bọ́yọ̀ òun rẹ̀ di sọ́ọ̀bù lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí yóò sì máa pílè rẹ̀ àbídìí òfì ìmọ̀ gbórin kan gbà wá kéke pé ìmáàmù mẹ́rin ní bẹ́ẹ̀ bá nẹ́bí wa sallallahu alaihi wasallam ẹ̀jẹ̀ rẹ̀ jí ẹgbẹ́ ìmáàmù mẹ́rin wo ni bàbá náà máa gbé ìmáàmù àwa náà sì gbà pé bó ti rí jọ́ náà nù ìmáàmù mẹ́rin ní bẹ́ẹ̀ bá nẹ́bí ìmáàmù Abu Hanifa ìmáàmù Maliki ìmáàmù Shafi'i ìmáàmù Hanbali àwọn jẹ níbi Ahmadu ibn Hanbali ẹ̀yin dẹ́ kéwulẹ̀ ma Ahmadu ibn ìmáàmù Hanbali nígbà dàgbàlá tó ma pé kọ̀sọ́kan tó bá nẹ́bi láyé náà bẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam kọ̀sọ́kan tó bá nẹ́bi láyé nínú àwọn àyè máa bẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam òun ni mo fi wò ó pé bóyá ròyìn ló di tẹ́lẹ̀ ká bẹ̀rẹ̀ látòrí pé àwọn ohun sọ abé
bàbá wa mọ̀ wọ́n tán láti wá máa sọ̀rọ̀ ipò ẹ̀tọ́ wọn lọ́rùn wa. ìta ń pè ní pé èèyàn jẹ́ sàhábé ọjẹ́ sọ́ọ́híbù ashabu sọ̀hábà ìtumọ̀ ẹ̀ ni pé bí mo ti wílẹ̀ kan ní nígbà tá Ànábì ń bẹ láyé sallallahu alayhi wa sallam ẹni náà ń bẹ láyé ọwọ́ àlejò méje ó lè jágbàlagbà òun láàfin rí inú àwọn sọ̀hábé tá ń sọ̀rọ̀ wọn yìí àkọ́dẹ̀ ni ó tó Ànábì bí ń bẹ nù wọn àbí ẹni ó bí ẹgbẹ́ ẹni sẹ́mọ̀ kó tó yàn bí tọ̀ Abu Quhafa inú àwọn sọ̀hábé Ànábì ni sallallahu alayhi wa sallam Abu Quhafa yìí ló bí Abubakar ní Siddiq radiyallahu ta'ala anhu ọdún méjì péré la Ànábì sì gbà lọ́wọ́ Abubakar sẹ́mi kí baba Abu Quhafa tó Ànábì bí àsìwí inú àwọn sọ̀hábé Ànábì sallallahu alayhi wa sallam. bàbá tún wá kà lọ́nà míì inú àwọn sọ̀hábí Ànábì sallallahu alayhi wa sallam inú wọn náà láti rí Abdurrahman ibn Abi Bakr Ànábì ìṣẹ́gbẹ́ Abubakar pẹ̀lú ọdún méjì ọmọ tá Abubakar wá bí sọ̀hábí Ànábì sallallahu alayhi wa sallam sẹ́rí pé ara gbàlagbà nù sọ̀hábí a sì rọmọ eke nù sọ̀hábí Ànábì kí wàá ní ntọ́pa wọn kọ́ àtàgbà àtọ́mẹ́kẹ́ tí gbogbo wọn fi ń papọ̀ jẹ́ ashabu nabi sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ lórí eléyìí ó pé bíi méjì mẹ́ta àbí mẹ́rin bẹ́ẹ̀ àmọ́ nítorí àsìkò wa á lọ tààrà èyí tí ọwọ́n sùn wọ́n jù tí ò ní sí pé a bẹ torí kìí ṣe pé wọ́n takora wọn àmọ́ nù báwọn míì ti describe pé bẹ́ẹ̀ bá ń wá sọ̀hábẹ́ o ọgbọ́dọ̀ ní nǹkan báyìí ọgbọ́dọ̀ ní nǹkan báyìí bá a bá lo bẹ́ẹ̀ lo bẹ́ẹ̀ wọn àfa míì ti wí a padà máa rí ga lámàyín náà sọ̀hábẹ́ ni ìtẹ́ wí yìí ti yọ ọ́ lẹ̀ ẹ̀jẹ̀ má pẹ̀lú ìtàn wa inú ọ̀nà tí a rí náà àwọn onímọ̀ tí wọ́n fi ṣe tàrífù sọ̀hábà ni pé man ra'a an-nabiyya sallallahu alayhi wa sallam ya gbogbo ẹni ọba ti fojú gan ni Ànábì báyìí sallallahu alayhi wa sallam ọmọ èké ni o àgbàlagbà ni o sàábì Ànábì kọ́dà nínú ẹ̀jẹ̀ tó ń rẹ kí n tún fi kan kún nínú pé ọmọ èké bẹ́ẹ̀ nínú sọ̀hábì Ànábì o gbogbo wa náà àbọ̀pọ̀lọpọ̀ wa láti gbọ́ pé jọ́tà Nabi sallallahu alayhi wa sallam níjọ́ tó fi ẹ̀ máa ṣe hajj dé wọn lárábìnrin kan wá na ọmọ díẹ̀ sókè báyìí ẹ mọ̀ kọ́ ọmọdé yẹn ń nà ókè ọmọ ẹjọ́ mélòó ọmọ oṣù mélòó alihada hajjun alihada wa Nabi sẹ́lẹ̀ yìí náà ní hajj sọ abẹ́ lọ́mọ náà sallallahu alayhi wa sallam ọmọ tí wọ́n ń nà ókè njọ́n sọ̀hábẹ́ lòun dẹ̀. lórí tàrífù sọ̀hábà ntí mo fi là lọ bí ètò tẹ̀sùn wọn jù kì í ṣe pé wọ́n takora wọn àmọ́ àpàdà rí bá eléyìí tẹ́ni yìí wí yọ̀ọ́yọ̀ àwọn kan lẹ̀ òun làwọn àlùfáà máa gbé bẹ́ẹ̀ bá ṣe tàrífù tẹ́sí definition ẹ̀mú tàrífù tí ó wà jami'un wa mani'un nùkéwù jami'un gbogbo nǹkan ni ó kó wà máa ní òun kò sì ní jẹ́ nǹkan mi ọ̀rá palawọ́ mi yóò wà comprehensive yóò tún wá wà exclusive lọ́dọ̀ ẹ̀yìn ilé ìbò gbogbo ntọ́ yẹ ọwọ́ ní ọ̀kan ò ní tàdánù nǹkan mi ò sì ní ṣèèṣì rapalawọ́ bẹ̀ tí ì bá sáré àwọn tó ń ṣe tàrífù sọ̀hábà pé àìní ọba ti fojú gán ní Ànábì ni ẹ pé kí ló dé táwọn afáàfin ní àlè lò yìí o wọn ní mo lẹ tó Abdullahi ibnu Ummi Maktum sí ibnu Ummi Maktum òun ò rí Ànábì yìí sallallahu alayhi wa sallam kò fojú gán ní Ànábì rí ní tìtorí pé kí ni afọ́jú ni
sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ pé wọ́n ní sìkọ́ nígbà yẹn jẹ sàábé débi gbóhùn ní làdáni ànábì sẹ́ni pé yóò kó ní o pé bọ́yábọ́yá èyàn jẹ́ sàábé títí débi pé inú àwọn mẹ́rin pàtàkì tí wọ́n gbajúmọ̀ pé ní ìwọ náà lè wá mọ́sálásí ànábì rí o pẹ̀rún àmọ́ bẹ́ẹ̀ bá ní àwọn wo ni mu'adhdhinu ànábì sallallahu alayhi wa sallam àwọn mẹ́rin ni nínú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ní bá dúró àwa náà mọ abọ́tí ó kéré ọ̀pá amẹnìkan ló wọn Bilal al-Habashi àmọ́ ọ̀kan ní Bilal jẹ́ nínú àwọn mu'adhdhinu ànábì mẹ́rin tó gbajúmọ̀ ẹ̀rí nínú àwọn mu'adhdhinu yìí ni Abdullahi ibn Ummi Maktum radiyallahu ta'ala anhu. òun là nàbì di oyè wa sallallahu alaihi wasallam pé bọ́ba dínú àwẹ̀ bíbí lábá pè ń o èèyàn lè máa jẹun o bíbí lábá pè ń kò tún máa gbégi ni àlùfáàjàrí ti yọ àpélẹ̀ ni àmọ́bẹ́ bá gbọ́ dé nínú omi màdúmí bá ní Allah má jẹun mọ́ o ànábì ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ṣe rí pé èyí ń pé ọwọ́ nù sọ̀hábì ò sí iyèméjì mẹ́ àmọ́ kò fojú gan ni anabi sallallahu alayhi wa sallam ara tí mo fi ní àwọn kan mi ẹlòmíì lè ti wá kan ru tàrífù báyìí ń bò mí ntí òjò wọlé òun nù nínú àwọn àfa tó ṣiṣẹ́ púpọ̀ lórí ẹgbẹ́ àti ẹgbẹ́ criterion kalẹ̀ ń tà yín mọ̀ pé ẹni báyìí sọ̀hábẹ́ eléyìí ṣe sọ̀hábẹ́ torí pé èyàn lè dàgbà ó lè ṣe kíni ó lè dàgbà kó tó sọ̀hábé bí kó sì má jẹ́ sọ̀hábé ẹ̀sìn ń bẹ láyé nígbà tá Ànábì ń bẹ ní ayé sallallahu alaihi kó lórí ẹlòmíì rí Ànábì ó lè jẹ́ gbé Ànábì ó lè jẹ́ Ànábì lọ́lọ́jọ́ orí sallallahu alaihi wasallam àmọ́ kò kọlifáì kó jẹ́ sọ̀hábì Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam mo rò pé pẹ̀lú gbogbo eléyìí á ti rí bí àṣekà define manuhumu sọ̀hábà ó ṣe pàtàkì púpọ̀ nínú àwọn àlùfáà gẹ́gẹ́ bíi tí wọ́n ń wí al-imam al-hafiz al-iraqi rahimahullahu ta'ala nínú àwọn àkọ́kọ́ àfáà tí wọ́n ṣe tààrífù pé tani sọ̀hábì tani sọ̀hábì àmọ́ lẹ́yìn tààrífù tí gbogbo àfáà padà pé eléyìí jami'un mani'un òun ni tààrífù al-hafiz ibn hajar al-hafiz ibn hajar rahimahullahu ta'ala òun náà là ń pè ní al-asqalani àlùfáà tó ṣe tíra ńláńlá kan pè ní fathul bari بشرح صحيح البخاري رحمه الله ibẹ̀ ni wàá bẹ̀ kan lọ tààrà òun nìkan tààrífù tá a ṣàlàyé káfíńrà yìí bọ̀ ìwúlò. قال الحافظ بن حجر رحمه الله الصحابي من لقي النبي صلى الله عليه وسلم مؤمنا به ومات على الإسلام ولو تخللت ذلك ردة في الأصح ojúbáwọn lọ lẹ́yìn bá ti sọ eléyìí yọọ ma ta ni sọhábì ànábì sallallahu alaihi wasallam ta ni ẹsẹ sọhábì ànábì Ibn Hajar ní ẹni tí ń jẹ́ sọhábì ànábì ní gbogbo ẹni ó pàdé ànábì rí sẹ́rí pé yóò ti kó àti afọ́jú àtẹni orí náà pé laqiya an-nabiyya sallallahu alayhi wa sallam kọ́ra bí anabi náwó sí ni wọ́n wá ní sọ́mọ ẹni ọ̀bọ̀ lọ́wọ́ o anabi nu o laqiya an-nabiyya sallallahu alayhi wa sallam kọ́dọ̀ mi kéjì èjì ìgbà tí wọ́n lò kéke alihada hajjun laqiya an-nabiyya sallallahu alayhi wa sallam gbogbo ẹni ọba ti pàdé anabi èyí wọn automatically mẹ́ni pé ń bẹ láyé anabi sallallahu alaihi wasallam kìí wá ṣe pé anabi gbé Maka ó gbé Madina òun ọ̀wá kú nílùú tiẹ̀
tá nẹ́bí fi kú láyé irú eléyìí wọ́n ṣe sọ̀hábí ìtumọ̀ lákìyà nu man laqiya an-nabiyya sallallahu alaihi wasallam. irú báyìí òun lọ kán náà àwọn aṣáájú wa dáadáa an-Najashi rahimahullah òun ni wọ́n fi ka Najashi kúnú àwọn sọ̀hábí ànábì Muhammad sallallahu alaihi wasallam. tani Najashi òun ni ọba Ethiopia lójú ayé ànábì sallallahu alaihi wasallam. ànábì gbúrò ẹ̀ dáadáa débi pé ńgbà tí ilẹ̀ lè má wọn mùsùlùmí Mákà ànábì lẹ́yìn kẹ́ sálọ ọ̀dọ́ ẹ̀ ọba dáadáa ní tí èèyàn yẹn jẹ. àmọ́ àǹfààní tọ́lọ̀ náwọn mi ò ní pé laqiya nabiyya sallallahu alayhi wa sallam ànábì ló dúró yá àwọn wọ́n dúró yìí irú rẹ̀ ò wáyé láàrin ànábì àti an-Najashi rọ̀bì rahimahullahu ta'ala. mo rò pé ọ̀rọ̀ náà yé tọ́ bàbá wa lẹ́nu ó pàdé ànábì sallallahu alayhi wa sallam Abu Jahli náà pàdé ànábì Abu Lahabi náà laqiya an-nabiyya sallallahu alaihi wasallam àwa ka Abu Lahabi àti Abu Jahli kunu sọ̀hábí man laqiya an-nabiyya mu'minan bihi. àfipàdé tó pàdé ànábì yóò pẹ̀lú kọ́gbà fún ànábì ọjẹ́ múmi condition. eléyìí lọ yọ àwọn owó lọ yọ àwọn Abu Lahabi à ń kó ẹsẹ̀ wọn lọ yọ gbogbo wọn kó. wa mata ala al-islam condition kẹta nù. èèyàn rí ànábì lóòótọ́ pàdé ànábì gbọ́dọ̀ bá ànábì sọ̀rọ̀ ànábì gbọ́rọ̀ tiẹ̀ náà ó sì gbà fún ànábì ọgbà gbọ́ sallallahu alayhi wa sallam. àmọ́ ó sọ̀rọ̀ ìlú kàwé bẹ́ẹ̀ ọgbẹ́ntì bá ti ń ṣe la ilaha illallah tẹ́lẹ̀ tààtún bá ń di nǹkan míì òun ni ọ̀yà àmà orí ibú ni ọlọ́mọdé mi ọ̀rẹ́ ó ṣe. gbogbo ẹni tó bá ṣe rí dà tó bọ́ sẹ̀sẹ̀ yìí kó nu ìsìláàmù kọ́dà bó ti rí ànábì rí kọ́dà bó àti ànábì yọ jẹun pọ̀ rí tí ọ̀rẹ́ bá ti ń ṣe pé lórí la ilaha illallah muhammadun rasulullah sallallahu alayhi wa sallam ni ó kúlé lórí laysa bi sahabiyyin èyí wọ́n ṣe sọ̀hábí o. walaw takhallalat riddatun fil asah. Ibn Hajar ni bẹ́ẹ̀ yẹn bá wá pàdé ànábì ní mùmínì ìwọ̀n bá ìsìlámù lọ bẹ́ẹ̀ ńgbò ṣe ṣètánì ráyè lọ́dọ̀ ẹ̀ ọjà lè kó nu ìsìlámù. àníwò ẹni bẹ́ẹ̀ bọ́ bá fi lọ́ọ́ kú lórí irú ọ̀nà ni àní kàkún kínní àní kàkún sọ̀hábí ànábì. àmọ́ nù àánú ọlọ́run ni pé bírú ẹni yìí bá padà kọ́dà bá ànábì ò sí láyé mọ́ bírú ẹni yìí bá tún padà sí ìsìlámù wà mata ala al-islam walaw takhallalat dhalika riddatun. kọ́dà bá wá rí láàrin ìgbà tó rí ànábì àtàrin ìgbà tó kú pé ó ti jáde àmọ́ padà wọnú ìsìlámù wa huwa mina as-sahaba wa huwa mina as-sahaba. eléyìí ni tàrífù sọ̀hábí tó wà jami'un mani'un. bá a ti wí ní sẹ́rí pé bá a ti wí ní bẹ̀rẹ̀ láàfin wá rí ọmọ èké nínú sọ̀hábí ànábì àgbàlagbà nínú sọ̀hábí ànábì ẹni ó rí náà ẹni tí ò rí ẹni ó gbọ́rọ̀ ẹni tí ò gbọ́ obìnrin ọkùnrin nínú sọ̀hábí ànábì Muhammad sallallahu alaihi wasallam kọ́lọ́kọ́mọ́sá bá wá sí àdékùn ìyọnu fáwọn sọ̀hábí ànábì náà sallallahu alaihi wasallam. àwọn àlùfáà súnà kọ́lọ́kọ́mọ́sá sọ wọ́n lẹ́sẹ̀ dáadáa eléyìí torí táwọn ọmọ kéwù bọ́bá wa rújú pé a ń gbó kọ àfa báyìí àbí ń gbó kọ ẹni báyìí ǹjẹ́ sọ abẹ́lẹ̀ àbí sọ abẹ́kọ́ àwọn tí wàá gbìyànjú wọn wá kọ̀ǹpáìlì ọkọ̀ gbogbo àwọn sọ̀hábì ànábì jọ ìsálọ̀ ọ̀hún bẹ̀rẹ̀ ara ṣẹ́ táwọn afa súnmọ́ ẹsẹ̀ àwọn tíra tí a lè ríro eléyìí ń bẹ̀ torí àwọn ọmọ kéwù àwọn tíra mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo ìtọ́rọ̀ ń bá lọ́wọ́ yẹn ọkàn bẹ́ẹ̀ àmì ìtọ́ wá gbẹ̀yìn rẹ̀ náà ló kún jù òun ni tí Ibn Hajar ká dáàbọ̀ lẹ́ẹ̀kan
bẹ́ẹ̀ bá rí tíra tá ń pè ní Usdul Ghaba Usdul Ghaba tí al-Imam Ibn al-Athir òun ló ṣe an-Nihaya fi Gharib al-Hadith wal-Athar. bẹ́ẹ̀ bá rí yóò gbogbo sọ̀hábì Ànábì àtọ̀mẹ́kẹ́ àtàgbà àtọkùnrin àtọbìnrin. tíra kejì òun ni al-Isti'ab fi ma'rifati al-ashab. ẹni báńkà bẹ́ẹ̀ yàtọ̀ fún pé ní lamẹ́yìn sọ̀hábì Ànábì Lagazigbe sọ̀hábì Ànábì. òun ti èyí tá a fa gba al-Hafiz Ibn Abd al-Barr rahimahullah ta'ala ara Afrika ni ayi ni na bari ọlọpàá musa bawa sani kúrò kẹfọ ẹrí tíra tí mo wá ní bẹyàn bá rí méjèèjì bọ́ bá ti rí kẹta ìtòrò ńlọgbẹ̀yìn òun kó gbogbo ńtáwọn méjèèjì yìí kó sínú òun lọ́wọ́ gbajúmọ̀ jù lónìí òun là ń pè ní al-Isaba fi tamyiz as-sahaba lil-Hafiz Ibn Hajar al-Asqalani rahimahullah ta'ala. ẹ̀rí àwọn ọmọ kéwú ilé yóò wúlò fún wa púpọ̀. gbogbo ẹni tí ń jẹ́ sọ̀hábì Ànábì pátá bẹ́ẹ̀ bá ti sí al-Isaba yìí volumes ni o èyí ṣe tí ó rẹ̀ yọ kan o àmọ́ sọ̀hábì kan ọ̀tadà ló ń bẹ́ wọ́n sá lọ wò kọ́dà wọ́n ti wá bá wa tó alphabetically ẹni tó kọjá bá bẹ̀rẹ̀ pẹ̀lú àléfù sá lọ bí àléfù ẹni jíjẹ bá bẹ̀rẹ̀ pẹ̀lú bá sá lọ ń dà bá kọ́dà wọ́n sọ̀tàn ìgbésí ayé rẹ̀ síbẹ̀ ọlọ́nkọ́ wọn sábà wa kẹ́ àwọn àlùfáà súnà gbogbo eléyìí tá a bá máa sọ ẹlòmíràn ọmọ yìí iṣẹ́ ńláńláńláńlá ọkàn rò pé akànfẹ́ràn Ibn Taymiyyah ni wàhálà àwọn kan pọ̀ ń pa Ibn Kathir ni bọ́lọ̀ bá sì dé wọn ní Ibn Hajar yóò rí bẹ́ẹ̀ sẹ́mi rẹ̀ lásẹ̀sẹ̀ máa wá kirikiri lónìí pé ẹ̀dá kùn sí lamẹ́yìn Sọ̀hábẹ́ ni ẹ̀dá kùn sí Lagazigbe Sọ̀hábẹ́ ni nbọlọfẹ kiri lọ ẹsẹ oṣù kàdó wa àwọn ti ṣiṣẹ́ ìkàlẹ̀ ọlọmọmọsá àwa kẹwọn tọ káwọ kọ wa àwọn tí a máa ní káwọ jẹ tí wọn á ké ọdún dọrọ káwásìkò kátó kéwù yìí náà ó tún di wàhálà ọlọmọmọsá ṣàánú wa o tọ nípa báyìí kátó mẹ́nu kú lórí unsur àkọ́kọ́ ntí a fẹ́ mẹ́nubà lórí ọ̀rọ̀ fadailu sọ̀hábà ni pé káti ẹ̀ mẹ́ta ní àwọn sọ̀hábì Ànábì sallallahu alayhi wa sallam. ara ń tá wà fi kún ni pé ìwé látẹ̀kan pé ọmọ eke ń bẹ nù sọ̀hábì àgbàlagbà ń bẹ nù sọ̀hábì ẹni ó ṣe pé òun kàn gán ní Ànábì ńjọ́ kan ni torí pé ẹ̀rí nù tàrífù yìí kọ́dà wọ́n bá yẹ pé ìṣẹ́jú kan lèyìn ìpàdé Ànábì ó di sọ̀hábì àbí ó di sọ̀hábì ó di sọ̀hábì Ànábì sallallahu alaihi wasallam. Olúwa wa kọ́ wa lẹ́kọ̀ọ́ pé Ọlọ́run yìí sọ́ba alábòsí o àwọn kan wá jókòó tà Ànábì lọ́dún kan ọlọ́dún méjì ọlọ́dún mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ oníjọ́ kan ọlọ́sẹ̀ kan olóṣù kan ṣé gbogbo bákan náà wọ́n wá rí lọ́dọ̀ Ọlọ́run bákan náà kọ́dà dàrájà tó ń bẹ fi sọ́fìbà ipò ń bẹ láàrin àwọn sọ̀hábẹ́ náà gba àkpọ̀rọ̀ bá gbogbo wa náà sọ̀hábẹ́ o àmọ́ àwọn ọ̀gá ni àwọn tó tún tẹ̀lé àwọn gbogbo ẹ̀ náà ló yá mọ́ òun ní ìfìrísìn sọ̀rọ̀ yín pé njọ́ yá ké àké ní kéwú àfàwọn mutara divat tọ́mọ alárúbáwá gbọ́ òkè mọ́. Abubakar ni Siddiq radiyallahu anhu òun lọ ga gbogbo sọ̀hábì Ànábì Muhammad látọjú ayé Ànábì la Ànábì ti tó bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam Ọlọ́run sì tó lẹ́yìn Ànábì náà bẹ́ẹ̀ òun ló fi jẹ́ pé bá Ànábì ti sípò padà tán ẹni ó tún bọ́ bẹ́ẹ̀ lórí gbogbo mùsùlùmí lẹ́yìn Ànábì òun la Abubakar Siddiq lẹ́yìn Abubakar Siddiq radiyallahu anhu ọkàn Umar ibn al-Khattab kódà látọjú ayé Ànábì náà bó ti rí nu sallallahu alayhi wa sallam lẹ́yìn Umar ọkàn Uthman ibn Affan radiyallahu ta'ala anhu
lẹ́yìn Uthman ọkàn Aliyu ibn Abi Talib radiyallahu àwọn wọ̀nyí là ń pè ní al-khulafa'u ar-rashidun àwọn àwòlé Ànábì mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí àwọn làkọ́kọ́ o nínú àwọn sọ̀hábì Ànábì sallallahu alaihi wasallam. bàbá mú àwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí kú ó tún kú àwọn mẹ́fà míì tí wọ́n kún wọn tá a máa pè wọ́n ní al-asharatul mubashsharuna bil janna. ení èjì arẹ́rìí tọ́fẹsẹ̀ rinlẹ̀ pé ení èjì ẹ̀ta ó fi dórí mẹ́wàá Ànábì jẹ́rìí pé ọmọ àlùjánnà ni wọ́n látàyé yàn wọn ò ju mẹ́wàá wọn lọ. àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n dá kọ́ yín náà wọ́n bẹ nínú àwọn mẹ́wẹ̀ẹ̀wá pẹ̀lú àwọn mẹ́fà míì tó kún wọn àwọn là ń pè ní al-asharatul mubashsharuna bil janna. ara wọn ni az-Zubayr ibn al-Awwam, Abdurrahman ibn Awf, Sa'd ibn Abi Waqqas àtàwọn tó kù àti Talha ibn Ubaydillah ọlọ́kọ́mọ́ sábà ń sàlékún ìyọ́nú rẹ̀ fún gbogbo àwọn sọ̀hábì Ànábì Muhammad sallallahu alaihi wasallam. ẹ̀rí bó ti wà látàrí Ànábì mu o bàbá yọ àwọn mẹ́wàá yìí tán ọkàn àwọn al-Badriyun ẹ̀kọ́ mbẹ́mbẹ́ púpọ̀ pé bẹ́yẹn bá ti ṣe mayọ́ gbà má lọ́dọ̀ Ọlọ́run. ẹgbẹ́ àwọn àwọn làwọn al-Badriyun àwọn tó jagun Bádàrì Lárúbáwá náà là ń sọ ọ̀hún. gbogbo àwọn tó wà pẹ̀lú Ànábì Muhammad sallallahu alaihi wasallam lógun Bádàrì kódà ńgbà tá Ànábì ò sí mọ́ àwọn sọ̀hábẹ́ yòókù máa yẹ wọn fún wọn. kódà lẹ́yìn ìgbà tá Ànábì ò sí mọ́ sallallahu alaihi wasallam. ẹ wò lágbèjúwe ọ̀kan nù wọn là rìn kiri ọmọ mi. Hatib ibn Abi Balta'a radiyallahu anhu náà àwọn tó jagun Bádàrì pẹ̀lú Ànábì lójú ayé Ànábì ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ìtàn tó gbajúmọ̀ ní tọ́pọ̀lọpọ̀ ó ti gbọ́ bí má ti rán wa létí nísìn wípé ẹnìkan kọ lẹ́tà sáwọn ará Mákà tọ́jọ́ bí ìgbà téèyàn ń tó àṣírí Ànábì sallallahu alaihi wasallam. amalásìírí tí wọ́n mọ̀ pé kò ní pa Ànábì la gbèlè yọ pa dawula ìjọba ìlú Ìsìlámù tí ń bẹ Mádínà la kankọrù lẹ́tà yìí òun ni Hatibu ibn Abi Balta'a radiyallahu anhu. wáyé wá dé wá bá Ànábì sallallahu alaihi wasallam pé kọ́dà obìnrin báyìí ló fi rán ìwọ lamẹyẹ àti lamẹyẹ gbéra nísìnyí kọ́dà ẹ bá obìnrin náà ní àyè báyìí ìkan tó gùn ni wọ́n sì bá a bẹ́ẹ̀ ọwọ́ àti gbogbo ọ̀rọ̀ wọn ó tú gba aṣọ pé kò sí nǹkan kan lára àwọn ẹwà wọn sàhábì Ànábì wọn wá ní wàláì Ànábì ò parọ́ rí kò sì ní parọ́ ibi ọba fi sí mo jáde àmọ́ ẹ̀dá gbogbo ẹ̀ náà ní gbogbo àpò ní aṣọ ní wọ́n sì wá àwọn orí àmọ́ wọn làwọn ò ní fi ọlẹ̀ kọ́ parọ́ rí kò sì ní parọ́ sallallahu alaihi wasallam. nígbà yà náà rí i pé ọ̀rọ̀ yìí kọjá àwàdà àṣọ ó di márùn ẹgbẹ́gílẹ̀ yẹn wà débi ìyẹ́ ẹtúrí ìdí yẹn bá wá débi pé ẹtú ẹ̀wọ̀n yín àwọn ò lè ronú lọ bẹ̀ àmọ́ bìlíìfù wọn nínú Ànábì Muhammad sallallahu alaihi wasallam ọ̀sẹ́ ni ó lè ṣe kẹ̀ ẹ̀kọ́ nù. àwọn ò ní reservation pa bìlíìfù wọn náà Ànábì. Abubakar Siddiq torí bá a bá ń sọ̀rọ̀ sọ̀hábé wọ́n ti wọ́n ju wá lọ nù o. Abubakar Siddiq ńgbà tí wọ́n là Ànábì ní òun lọ sánmà keje. àwọn kan wá ń pè á lẹ́nu alẹ́ àná àjọ kí ìṣá yìí lánàá òun ló sọ kí wáyé àṣùbà fún wa ní láàárọ̀ yìí ẹgbẹ́ kí lè Abubakar ní ntẹ́mìkan fẹ́ mọ̀ ní pé àkọọ́là wù sówì sànẹ́bì ló wì bọ́ba ẹgbẹ́ parọ́ máa ní mo lè dá òtún ẹ̀ àmọ́ àkọọ́là wù àwọn ànẹ́bì ló wì
Abubakar ní òun ò tí ì rí òun ò sì ní èdè àti confam òun gbà òun orí bẹ́ẹ̀ rọ́bì ọ̀gbọ́n ta'ala ìtì jẹ́ ìmánì nù ìmánì tí ò ṣe shake ẹ̀mọ́rú ìmánì tiwa lónìí. ọ̀rọ̀ Hátìbù la sọ débẹ̀ pé káfí mọ̀ pé dàrájàtù àwọn sọ̀hábà kọ́dà ipò ń bẹ láàrin wọn náà àwọn yìí sì bára wọn jà sí gbá bó ti wọ́ lọ́n tó ní ráwọn tí wọ́n fẹ́ máa fún yín wọ́n máa fáyé gbọ́yé pé ìjà ń bẹ láàrin wọn pẹ̀lú ògbó ọlọ́wọ́ já yọ gbà wá débẹ̀ ọ̀yà tú irọ́ náà díẹ̀ pé àwọn sọ̀hábì Ànábì èso ń jà ara wọn bẹ́ẹ̀ bá ka àwọn ìwé ránran míì tí à ń kà léèwé jọ̀hún èèyàn fẹ́ pé olóṣèlú kan sí kejì làwọn sọ̀hábì Ànábì tí ó sì rí bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rí. nígbà tí ọ̀rọ̀ yìí wá rí bẹ́ẹ̀ tí wọ́n mú ìyá yìí ó wá jẹ́wọ́ ẹni báyìí ló fi ìwé yìí rán ta ló pé Hátìbù nínú àwọn sọ̀hábì Ànábì sallallahu alaihi wasallam wọ́n wá àwọn darí wá Mádínà wá padà jíṣẹ́ fún Ànábì pé kọ́ oríwó ti ní o kọ́dà onílámọ̀ yìí ní ọ̀ràn o ẹni wọ́n lọ́rọ̀ òyìn náà nílẹ̀ bí Ànábì náà sallallahu alaihi wasallam Umar ibn al-Khattab tó wọ́n gba nọ́ńsẹ́ǹsì láyé Umaru ní ìwà Ànábì sallallahu alaihi wasallam dákun ẹ máa wú ẹ̀kọ́ dákun yọ̀ǹda fún mi ìdánilí ni ẹ̀rọ àwọn táwọn ti gbà sí lórí àwọn ṣéèkì náà ló ń ṣe báwọn síta ti bẹ́ wulẹ̀ àwọn gbààyè ni pé ṣé a bẹ́ wulẹ̀ pé ìwà Ànábì sallallahu alaihi wasallam nínú tó kọ́ wa Hátìbù yìí ti di mọ̀nàfíkì ọjọ́ kó tí ọyàn yìí ló ń kọ lẹ́tà sáwọn ọ̀tá rẹ̀ àmẹ́mi ò lè fọwọ́ kan àbí kò ní fọwọ́ kan hákẹ́dàkà báwọn ti rí nù wọ́n yẹ kọjá làtà nẹ́bí tòun ọmọ pa nẹ́bí ọlọ́run ní gáìdì wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha ebi tá a lọ ní kúkúrú ni pé èsì wo la nẹ́bí sọ́njọ́ náà Ànábì ní ma fọwọ́ kan Hátìbù ma fọwọ́ kan kí ni orí tó ṣe ní èèmọ̀ rí fama yudiri wọ́n mọ̀ njọ́ ma la'alla Allaha qad ittala'a ala ahli Badr faqala lahum i'malu ma shi'tum. Hátìbù yára àwọn tó jagun Bádìrù pẹ̀lú èmi Ànábì ni ìwọ ọmọ ní bọ́yọ̀lọ́ ti rí gbogbo ara Bádìrù ẹni ọjà pẹ̀lú mi Bádìrù pé èyí tẹ̀ ẹ́ sè yìí mo ti yọ́nú sí yín ẹni Ọlọ́run bá sì yọ́nú sí ní tààrà kò ní bínú sí ma. àdìmọ́ bèbè tẹ́mi àfihàn ilẹ̀ bẹ́ẹ̀ pé man radiyallahu anhu lam yasqat alayhi abada. gbogbo ẹni Ọlọ́run bá lórí yọ́nú Ọlọ́run Olúwa ò ní bínú sí ma. èpè Ọlọ́run ti yọ́nú sí ahla Badr bóyá ti wá rú fún wọn pé i'malu máa ṣí tún gbogbo ń tẹ́ rí ẹsẹ̀ ẹ̀yìn ọ̀wọ́ náà mọ́. kí wọ́n tiẹ̀ tó gbọ́rọ̀ lẹ́nu Hátìbù gan Hátìbù náà wàá kọjọ́ náà rò pé àwa Ànábì sallallahu alaihi wasallam wàláyé máa ń nìhun sí ọ kókó mìíràn. nítorí ṣe yìí ni pé gbogbo yín bẹ̀rẹ̀ látòrí wa Ànábì sallallahu alaihi wasallam àti Abubakar ni àti Umaru ni àti Usmanu ni àti Ali ni àti Abdurrahman gbogbo yín lẹ ní ìdílé ńlá ìdílé pàtàkì lẹ ti jáde Mákà. àwọn èèyàn yín tí ń bẹ Mákà kò sẹ́ni ó lè fa burú kàn wọ́n. ìwà Ànábì ọmọ bíi òun ti wá òun ò léèyàn òun sì ní mọ̀lẹ́bí tí wọ́n ṣẹ́kù Mákà nítorí náà máa wá fi protect wọn bí ẹjọ́ la Hátìbù káwọn àbúlà àjò lè mọ̀ pé ẹjọ́ la èmi náà fẹ́ bẹ́ẹ̀ pé wọ́n mọ̀ pé ẹjọ́ la Hátìbù ní ọjà ti kásẹ̀ yín lẹ̀ ni mo fi ṣe ntí mo ṣe ntí mo ṣe kọ́ bẹ́ẹ̀ mo mọ̀ pé ntí ọ̀pọ̀ ọ̀la kọ́ wà Nábì sallallahu alaihi wasallam àmọ́ tá a fẹ́ lò ń bẹ̀yẹn ni pé al-Badriyyu nínú òní kọ́dà ń gbà tá Nábì òsì láyé máa kọ́ntínú bẹ́ẹ̀
wọn ní Umar ibn al-Khattab radiyallahu anhu bọ́rọ̀ bá délé láwọn ọ̀rọ̀ ńláńlá àwọn onípe wọn lọ bá wọn ké sí jama'a laha ahla Badri ya ọ̀rọ̀ ńláńlá ni àwọn tó kù láyé nínú àwọn ará Badri ẹ̀ bá ń ké sí wọn radiyallahu anhum ajma'in. ẹ̀rí lórí eléyìí kọ́dà àyá al-Qur'an al-Karim ká tọ́ka rẹ̀ bí n bá tètè rí n bí ká tó lọ omi gbéya. ǹjẹ́ àwọn sọ̀hábì Ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbogbo wọn pátá ni wọ́n lọ́lá ni wọ́n ní kò tọ́ ga àmọ́ kọ́dà láàrin ara wọn náà Olúwa ṣe àgbéga fún àwọn kan ju apá kan lọ ẹsẹ̀ ojú àmà yìí tí rí mo ti rí àyà yìí ń bẹ nù suratul Hadid àyà kẹwàá nù suratul Hadid a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى وكلا وعد الله الحسنى. أمون واجو يوامبي آية يبي àwọn tó dúró tí Ànábì ńgbà tí nǹkan lè min qabli al-fathi kó tó dìgbà tá Ànábì jẹjà tó ṣẹ́gun ará Mẹ́kà gbogbo ẹni ó dúró tó Ànábì pẹ̀lú ara pẹ̀lú owó rẹ̀ Olúwa ni wọn yìí ṣe déédéé lọ́dọ̀ tòun o pẹ̀lú àwọn tó sọ̀pọ́ọ̀tì Ànábì lẹ́yìn fatihu àmàtì kénékejì wọn wa kullan wa'ada Allahu al-husna. Olúwa ní kìnnìkejì wọn la bá ṣàdéhùn dáadáa eléyìí lè rí nínú àwọn ẹ̀rí tó pọ̀ tí a fi mọ̀ pé kódà àwọn sọ̀hábì Ànábì Muhammad sallallahu alayhi wa sallam àwọn náà nípò láàrin ara wọn kọ́lọ́nkọ́mọ́ sábà wa kẹ́ gbogbo àwọn sọ̀hábì Ànábì èyí tí a fi kó lórí ọ̀rọ̀ tàrífù sọ̀hábà ni pé nínú al-Qur'an al-Karim sọ̀hábì méjì náà lọ́lọ́run wá dákọ̀ bí a bá bi wá pé àwọn mélòó ni sọ̀hábì Ànábì tó kọ́ wọ́n wáyé nínú al-Qur'an al-Karim àwọn méjì inú àwọn méjèèjì Olúwa dákọ̀ kan tààrà ní súnà rẹ̀ bí ti jẹ́ ẹ̀ẹ́kejì Olúwa dà pé ta lọ́lọ́run dákọ̀ rẹ̀ tààrà nínú sọ̀hábì Ànábì òun ni Zaidu ibn Harithah radiyallahu anhu òun láyà tí ń bẹ nù suratul Ahzab tolúwa ní falamma qada Zaydun minha watara zawwajnakaha Zaidu tọ́lọ̀ ń dákọ̀ ń bẹ́ẹ̀ ni ara wọn sọ̀hábì Ànábì sallallahu alayhi wa sallam Zaidu yìí ló bí Usama tó ń náà jẹ́ Usamatu ibn Zayd àti Usama àti Zaidu ni wọ́n máa ń pè ní hibbur rasul ibn hibbir rasul àyànfẹ́ Ànábì ọmọ àyànfẹ́ Ànábì ẹ wá pé ń bo wọn ti bí àyànfẹ́ Ànábì yìí ẹlòmíràn ní bọ́yọ̀ ọmọ ọba Mẹ́kà ní kọ̀ọ̀sẹ́ ní àyànfẹ́ ẹni Ọlọ́run dákọ̀ lẹ́nu Al-Qur'an nínú sọ̀hábẹ́ yìí ẹrú ni Ànábì lọ́sọ̀ọ́dọ̀mọdúnrún ẹrú ìyá ńlá wa ìyàwó Ànábì Khadija ní Zaidu ọwọ́ agun Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì wa sọ ọdọmọlúwàbí pé ìwọ má jẹrú mọ́ wọn náà má jẹ ọmọlúwàbí kọ́ra wọn làwọn èèyàn Zaidu ń gbà wọn padà wádìí pé ìlú wo lọ́wọ́ wọn padà wá kan Zaidu Mẹ́kà Ànábì sì fún ní option pé bọ́n bá fẹ́ o ọmọ tẹ̀lé àwọn èèyàn rẹ̀ ó ní ń bo òun ò kó yá yín o ẹmọtọrọ débẹ̀ kí èyàn tó pé òun ò kú ní bí wọ́n ti gbà wọn bọ́ à ń bẹ̀ ní bí wọ́n ti rà á lẹ́rú ara ẹ̀kọ́ ńláńlá tà Ànábì kọ́ wa pẹ̀lú gbèsè ayé rẹ̀ ní sallallahu alaihi wasallam ẹnì kejì lọ́lọ́ ń dàgbé òun lọ gá gbogbo sọ̀hábì Ànábì Abubakar Siddiq àyà ni
òun ni àyà suratu tawba àyà 40 nínú suratu tawba. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا. Olúwa nígbà tá Ànábì sọ fún sọ̀hábì rẹ̀ li sahibihi tá sọ̀hábì kan lọ́lọ́run dá kọ́njọ́ náà torí pé sọ̀hábà plural nù sọ́híbù singular nù lédè Ìgbò. Talẹ́ni yìí tolúwárí fàásì ń jọ òun pé ńjọ tí Ànábì ń sọ fún sọ̀hábì rẹ̀ pé la tahzan má banújẹ́ o inna Allaha ma'ana èmi rẹ méjìlá wa yàn yín lóòótọ́ àmọ́ Ọlọ́run sì kẹta wa pẹ̀lú agbára rẹ̀ Olúwa ń bẹ pẹ̀lú wa pẹ̀lú kúnkún rẹ̀ inna Allaha ma'ana. Òun ni Abubakar Siddiq ìṣẹ̀lẹ̀ nínú tàtàwa náà ti mọ̀ nígbà wọn lé Ànábì kóńgòrò Maka. Abubakar nìkan ló ní privilege àti sin Ànábì lọ Madina ìlú àti gaaru Hira tí wọ́n wọ̀ àti gbogbo bìtì òun àti Abubakar Siddiq radiyallahu ta'ala anhu wa arda. Idan eléyìí lálàyé lórí tani sọ̀hábì bó ní ipò tó wá tó àwọn sọ̀hábì náà sí kọ́dà láàrin ara wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Fadlu sọ̀hábàtì wa makanatuhum fil Qur'ani wa sunnah. Bàbá tí wàá ma àwọn sọ̀hábì sáwà là ń pọ́n wọn ní aboluwa lọ pọ́n wọn. Àwa siratul mustaqim ló wulẹ̀ pa àwọn èèyàn pé ẹ pọ́n àwọn èèyàn yìí lé aboluwa lọ pè mí rẹ lásẹ̀ pé a pọ́n wọn lé kawonu al-Qur'an al-Karim kawonu sunna anabiwa Muhammad sallallahu alaihi wa sallam. Ipò wo la al-Qur'an tó àwọn sọ̀hábì anabi sí ipò wo ni sunna anabi fún rẹ̀ sallallahu alaihi wa sallam lọ́gbà àwọn sọ̀hábà sí. Àyà tí mo kọ́ bí yìí àyà márùn ni pẹ̀lú tafasiru rẹ̀ àmọ́ gẹ́gẹ́ bí àsìkò bóyá bàbá ti kà kan àbí méjì mo rò pé gẹ́gẹ́ bí ètò wọn ó jẹ́ kí lẹ́tọ̀ yọ wà available gbogbo ẹni ọba fẹ́ gbà kí ó yà wọn ètò pẹ̀lú Ọlọ́run. Àbí abájẹ ti àwọn chairman ti fún wa lọ́nà àbáyọ pé ìta àbá ti lè kà fẹ́ni ọba fẹ́ kọ́ kalẹ̀ àdàkọ súra àti àyà. Ẹ̀rí àyà alákọ̀ọ́kọ́ tá a mẹ́nu bà òun ni àyà suratu Tawba àyà 100. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. والسابقون الأولون نبتلوا عن رؤي àwọn olùgbàgbọ́ òdodo Olúwa ní ẹ rántí o olùgbàgbọ́ òdodo sẹ́ńtúrì kelo la wà yìí 24th century yóò yá òyìn 21st àmọ́ ní sẹ́ńtúrì ti mùsùlùmí sẹ́ńtúrì 16th la wà àbí 15th la wà 15th century la sì wà. Mùsùlùmí sẹ́ńtúrì ọ̀pẹ̀ 15 tàbí tí ó yẹ kó wá 24th century Olúwa ní was-sabiquna al-awwalun àwọn kan lọ́gá yín o àyà Kùránì ni o was-sabiquna al-awwalun bọ́lọ̀ ń bá ní sábìkù òtítọ́ ọdún wa ní al-awwalun àwọn àṣáájú tàkọ́kọ́ bá ti tu náà nù. من المهاجرين إما وراء مكة أولا أنك مهاجرين والأنصار أبا وتوبا ولا يدوني نمدينة والذين اتبعوهم بإحسان أوان ولكم سأجا وانوا àti gbogbo ẹni ó bá gbà wọ́n lọ́gà tó tẹ̀lé wọn gbogbo ẹni ó bá ti yọ rẹ̀ àyà yóò bá wí o. Òun ní kí n yà lọ́dà Ìmáàmù Abu Hanifa àwọn kan wá bá níjọ́ kan pé àwọn kan máa ń sọ̀sọ̀ kú sọ ń pa ìyá ńlá wa ìyàwó Ànábì
Abu Hanifa ni fi wọn lẹ̀ ká fi wọn lẹ̀ bó ni èwo ń jà àwọn òní àdáwòtò Al-Qur'ani pé Olúwa ní wàásùwájú ummahatuhum Olúwa láwọn ìyàwó Ànábì ní ìyá kíni ìyá mùmíní ẹni ọba sì búya rẹ̀ ọyọ rẹ̀ kó ná ọmọ tó bínú èkó lẹ́nu ọba ọjà yìí òun yọ rẹ̀ kó nu bẹ́ẹ̀ bá sì yọ rẹ̀ kó ná ọmọ tá Aisha bí ẹ̀mọ̀túnmẹ́ torí Kùránì ò ní parọ́ Aisha nìyá mùmíní ẹni ọba ti ní Aisha ẹsẹ̀ ya tòun kọ́ wá bòmí tó ara ẹ̀ sí ọ̀rọ̀ hikmat Abu Hanifa wínú ẹ̀wọ̀ ayà yìí náà káwọ̀ bìtàmá ẹ̀rọ Olúwa ní walladhina ittaba'uhum bi ihsan kíni jẹ́ tìbá òun ni fọ́lò àwọn tó fọ́lò èèyàn fọ́lò ẹ̀ tí ó gbà ní lídà ebi lídà là á máa ṣe kíni gbogbo ẹni tí ó bá ti gbà kó ga àwọn ní sọ̀hábí Ànábì sallallahu alayhi wa sallam kọyọ rẹ̀ kó nu ayà yìí o kódà Olúwa tó kọ yáda rẹ̀ ké bí ihsani kódà ó fọ́lò wọn pẹ̀lú dáadáa ẹnjẹ́ ọba tẹ̀lé sọ̀hábí tí ó ṣoríire bí ihsani olùwàlẹ̀ ni ọba wa lè ṣe bẹ́ẹ̀ kí lè sí rẹ̀ radiyallahu anhum wa radu anhu Olúwa ló ń yọ́nú sí gbogbo wa ọlọ́kọ́mọ́sá kàwá fún ẹnjẹ́ tẹ̀lé sọ̀hábí bí ihsani kọ́dà èyí ń nìkan kọ́ a'adda lahum jannat Olúwa ló ń pèsè àlìjánná kalẹ̀ àlìjánná tí akéré ma ló ń sàn lábẹ́rẹ́ khalidina fiha abada wọn máa gbé bẹ́ẹ̀ lọ títí péré ọlọ́kọ́mọ́sá síbẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa àmọ́ tá a fẹ́ yọ ń bì ní pé àyà yìí yóò yé wa pé ọ̀gá wa làwọn sọ̀hábì Ànábì was-sabiquna al-awwalun kọ́dọ̀ Olúwa wa nẹ́ni tí ọba wa ṣoríire pẹ̀lú wọn walladhina taba'uhum bi ihsan ọlọ́nkọ́mọ́sá járí bẹ́ẹ̀ náà. Ibn Taymiyyah rahimahullah wọ́n tún àyà yìí lọ́nà tí nílé kantorí àsìkò kábọ̀ bí àyà mi àyà ẹlẹ́ẹ̀kejì nínú Suratul Fath àyà 29 nínú Suratul Fath ọlọ́rọ̀ Olúwa tó ní Muhammadun rasulullah walladhina ma'ahu ashidda'u 'ala al-kuffari ruhama'u baynahum àwọn sọ̀hábì Ànábì lọ́rọ̀ yìí bẹ́ẹ̀ torúkọlùwà ní Ànábì o Muhammad òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa sallam walladhina ma'ahu òun àtàwọn tí wọ́n ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn wo ni ń bẹ pẹ̀lú Ànábì àwọn náà làwọn sọ̀hábì kọ́lọ́kọ́mọ́sá sàlékún lọ́nu rẹ̀ fún wa ẹ̀rọ kẹwàá jẹ́ kátara lọ bì kányà yìí torí pé àǹfààní tí a fẹ́ ṣe bí ni pé ká jẹ́ walladhina taba'uhum bi ihsan gẹ́gẹ́ bá yà ti kọ́ wa pé ká tẹ̀lé àwọn sọ̀hábì Ànábì ká fọ́lò wọn àwọn ní lídàsí wa bí ihsan ní pẹ̀lú dáadáa. Àyà yìí kí ni ìrẹ́ ọ̀ examine ara wa ẹ̀rọ ayé tá à ń gbé lónìí especially àwa mùsùlùmí lónìí. Ẹ wo Olúwa ti ròyìn àwọn sọ̀hábì ń bì yìí ó ní ashidda'u 'ala al-kuffar ruhama'u baynahum. Bẹ́ẹ̀ bá rí i pé ọ̀rọ̀ sọ̀hábì lè fẹ́ nìkan bẹ́ẹ̀ bá rí i kó ojú rẹ̀ kóró sẹ́nìkan bẹ́ẹ̀ bá rí i kó bínú sẹ́nìkan bẹ́ẹ̀ bá wádìí rẹ̀ ẹni tí ọ̀gbọ́lọ́ngbọ́ ni. Àmọ́ bí ọba bá mú mi ní ẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ kódà bí ọkọ̀ tí ń ṣe tí ọ̀dà kí eléyìí tẹ̀ ń ṣe yìí kù díẹ̀ ruhama'u baynahum. Àánú mùsùlùmí ó wà lọ́kẹ́ yọ sọ̀rọ̀ ẹni tí ń wá oríire fún ọ̀pọ̀lọpọ̀ lónìí nínú ẹni tí ń sọ̀rọ̀ Ọlọ́run ọfẹ jẹ́ pé opposite àyà yìí ni ẹlòmíì dìbò ní tí ọmọ ọwọ adigunni ashidda'u 'ala al-mu'minin ruhama'u bil-kuffar
ẹlòmíì ò sọ̀rọ̀ kúfúrú rí láti yọ dídí sí wáàsí kọsáàfà súnà kan tí ó pè bídíà dáa ewu ni bídíà àmọ́ kéèyàn wá pé mùsùlùmí kan kọ́dà nìkan ní mùsùlùmí kan tó bá ti fi síbi jẹun a'udhu billahi minash shaitani rajim pé ó ti fi síbi jẹun ó sì fi kódò wú lẹ́nu tèmi jáàmà olóṣì ti lọ máa ná irú ẹni báyìí kódà ẹlòmíì nù wọn mo ní kódà ẹlòmíì ọwọ́ wà níbi tí ń ṣiṣẹ́ lọ́fíìsì rẹ̀ ẹni tí ń ṣiṣẹ́ ìjọba bẹ́ẹ̀ nu wọn o lẹ́kítọ́rà ń bẹ́ẹ̀ nu ẹlòmíì yóò sì máa pẹ́ tí ó di rẹ̀ kẹfìrí lé ọ̀gá rẹ̀ dàrẹ́tọ̀ rẹ̀ wò bí dáa kọ́ máa gbé fáìlì bọ̀ kọ́ máa gbà lọ́wọ́ ẹ̀ haba ẹjẹ àjọ àwọn sọhábì ànábì kódà bàbá tiẹ̀ túnra wá sí bẹ rahma báwọn sọhábì ànábì kiri ni ruhamau aṣidáu àmì èrè ìtawọ wá di lónìí pé aṣidáu alal mu'minina ruhamau bil kuffar ọ̀nfẹ́ ìrònú sí o kọlọ̀ kọ́ máa sàásà mẹ́lẹ̀ ní àtẹ̀yìn o ẹ̀rọ àkùn kí n tún wí o a pé ká má kọ́ntì ọ̀dá o ewu ńlá ní mídíà o ewu ńlá lẹ́sẹ̀ o àmọ́ bò làwọn sọ̀hábẹ́rì ruhamau bainahum tàánú tìfẹ́ràn tìkẹ́ òun làwọn bí bá mú mi nílò bẹ́ẹ̀ bá rí kọ́rọ̀ wọn lè rọrọ̀ tá à ń gbọ́ tẹ́lómi ń sọ sí mùsùlùmí ìkẹtù yìí làwọn máa sọ ọ́ ẹ̀ sí kọlọ̀ kọ́ máa sàn sàn máa wá o eléyìí ni àyà kejì nínú àyà lẹ́ẹ̀kẹta mo ti ké lẹ́ẹ̀kan òun la àyà gbólúwa ní àwọn tó náwó tó pẹ̀lú ànábì kí fatihu tó dé àtàwọn tó ná lẹ́yìn yìí olúwa ní gbogbo wọn labásàdéhùn kíni wa'adallahu alhusna àròlá àwọn sọ̀hábí nù mo ti dákọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan suratul hadid àyà kẹwàá so nínú àwọn àyà tásìkò tún gbà wá náà àyà suratul fathi again àyà 18 laqad radiyallahu 'anil mu'minina idh yubayi'unaka tahta ash-shajara wà náà láti mayún àti ọ̀pọ̀lọpọ̀ àyà mi kánrin nínú al-Qur'an al-Karim gẹ́gẹ́ bí àsìkò bí tá a fẹ́ lọ ọ̀pọ̀ nínú sunna anabi wa Muhammad sallallahu alaihi wa sallam kọ ọ̀rọ̀ sọ̀hábì anabi kú nípa àwọn kan ní wọn kàn ń pọn wọn olúwa lọ pọn wọn o anabi lọ pọn wọn o olúwa àti anabi lọ bàbàrà wọn o nínú ẹ̀rí nínú sunna anabi wa Muhammad sallallahu alaihi wa sallam hadithu yìí bẹ nínú sahih al-imam al-Bukhari hadith Imran ibn Husayn radiyallahu anhu. قال النبي خير أمتي أو خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم النبي ní orí òní tánú àlùmọ̀ wọn o amẹ́nìkan ò ní lórí nínú àlùmọ̀ tòun o tó ju àwọn generation tó bá wọn gbé lọ خير الناس أو خير أمتي قرني ọ̀rọ̀ Ànábì sallallahu alayhi wa sallam tí ń túmọ̀ ta yàwí lẹ́ẹ̀kan náà pé àwọn wọn ní àbíkọ́ gba as-sabiquna al-awwalun àwọn lọ́gá wa ń bí ẹ̀sìn yìí o ọlọ́run ló sì tó bẹ́ẹ̀ bí mo ti wí má wo pé iṣẹ́ tí wọn ò bí wọn náà ń gbà wọn kò sí inú ètò ọlọ́run torí náà anabuwa Muhammad sallallahu alayhi wa sallam náà òun náà ó fi yín yé wa nínú àdìsí míì kúmá. حديث ولي بن بخاري بن مسلم في الصحيحين حديث أبي سعيد الخدري رضي الله عنه انتوفى حديثي تكني ولنكا بيقولوا أصوصلي لا يواتي أغبى صحابك تربو ẹni tó bá bá Nábì láyé bá ti wí sọ̀hábẹ́ lòun náà àmọ́ wọn sọ̀hábẹ́ kéékèèké tọ́jọ́ méje ọ̀kan wá ṣe bí à ń sọ̀rọ̀ tọ́jọ́ bí ewu
sagba sọ̀hábẹ́ kan látàyé ànábì sallallahu alaihi wasallam wọn lòun ní sábàbí hadithi hadithi tí bá ti ká ọ̀pọ̀lọpọ̀ wá ní ti gbọ́ ànábì ní la tasubbu ashabi la tasubbu falaw anna ahadakum anfaqa mithla uhudin dhahaba ma balaga mudda ahadihim wala nasifa àbí ọ̀dán anabila ne kàn ma gbẹnu gbẹkugbẹ sáwọn sọhábẹ gbẹ o anabila wí bẹ o nbẹnu Bukhari nbẹnu Muslim kódà ntẹ fi ma anabini law anna ahadakum anfaqa mithla uhudin dhahaba sẹ́ńtò lè dọ̀yàn lójú ni pé bàbá tẹ wàá dalẹ̀ ta tún sa wọn làbú bá kiri náwó sójú ọ̀nà tọ́lọ́ wọn ní òfin máa nù ìṣètò ní lè gbèsè olórí o ní èèlò lọ́nà èmi ti ná 15 million sí tọ́lọ́hún èmi ti ná bílíọ̀nù sí tọ́lọ́hún a sì máa wá wí ẹ máa wá pé àwọn kan wọ́n ti ṣiṣẹ́ èèlò wọn ná èèlò wọn sì ná lóòótọ́ tá a nẹ́bí ekú láyé wọn ka mílíọ̀nù mọ̀ n sọ fẹ́ nìkan jò ní mo ní mílíọ̀nù àwọn ìjìnlẹ̀ Lárúbáwá làwọn chairman wa mílíọ̀nù sínú èdè Lárúbáwá